then tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tóní fún wa ẹ̀ńtà bá yẹ̀ ní kọ̀mánàntì máa sọ fún yín. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ní discipline kì í ṣe pé kákẹ́ máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti train mi mo ti ní ID card federal government máa yan àwọn tó máa wá ṣe fún wa wá wọ́n train yìí governor sọ fún tó máa kó wa sí wọ́n sì train yẹn tó bá ti ń parí train yẹn ní local government fún fún kálukú ní ID card díẹ̀ governor ọdẹ ẹ̀sìn tó fún wa wọ́n fún wa ní báyìí wọ́n dẹ̀ mọ̀ sọ tó máa fún wa lóṣooṣù tí wọ́n máa fi support wa tọ́ra níyàwó alọ́mọ. Èmi ò wá ní fẹ́ kọjá pé torí bá ti ní àdékàdé rẹ kò jọba fún wa ẹ máa mọ gbàyàwó yàwó ká máa lọ dàdúgbò rú. Dábàá Amẹ́ríkà rẹ̀ kò dé lọ́sẹ̀ Amẹ́ríkà wọ́n torí pé ìkẹta dálẹ̀ yìí dábàá ṣe dáadáa àwọn civil defence inú ọjà náà tó máa ń ṣe tẹ́lẹ̀ gúgúrú defence la máa ń pè wọ́n bàbá tó ń ṣe dáadáa tó mọ tó ń ṣe. ó bí láì federal wọ́n ti wá gbogbo Nàìjíríà ń ṣe dábàá ṣe dáadáa àti ní àwọn ọmọ ní dẹ́ta àníwọ̀lẹ́dọ́ àwọn ti orí omi gbogbo náà àmì báyìí. Wọ́n fẹ́ ṣàlàyé fẹ́fẹ́ alábí ẹja farabalẹ̀ kájọ́. Níbi àṣẹlú fẹ́ẹ̀, ìlú ọkùnrin, ìlú ọkùnrin, ìlú ọkùnrin. Àtọ́bá dáwọ̀, àgbà òní tó bẹ̀ ẹ̀kùn láyéláyé. Ìlú ọkùnrin, ìlú ọkùnrin, ìlú ọkùnrin. Àgbà òní tó bẹ̀ ẹ̀kùn láyéláyé. Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún ẹ. Mo kí Ọlọ́run ọba tó láyé. Kábíyèsí Ọlọ́run. Ọba tó lágbára lọ́dọ̀. Ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo. Ọba tó ní ká máa bẹ. Òun ló lásìkò àtìgbà. Òun ló mọ̀gbà tá a wá. Òun náà ló mọ̀gbà tá a padà. Ọlọ́run nípa gbogbo wa rẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn kúrò níwájú kábíyèsí mẹ́ẹ̀ ẹ kúrò níwájú kábíyèsí. Ẹ fún Ọlọ́run àdúgbò fún kábíyèsí láyé kábíyèsí náà kọ́. Bàbá bá yí kábíyèsí o. Gbogbo àwọn tí a wà níwájú bàbá wa kábíyèsí ó tó lọ Ẹ jẹ́ ká kúrò níwájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jọ̀ọ́ mú Ọlọ́run bẹ̀ wá. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ kí àyè wà níwájú kábíyèsí. Ẹ fàyè náà síbẹ̀. Ẹ jọ̀ọ́. Bàbá ń bẹ gbogbo ilé wọn ní ká fàyè náà níwájú bàbá kábíyèsí. Mo fi Ọlọ́run tó ní wá mo fi bẹ̀ wá. Gbogbo agbára láyé tọ́lọ́run ni. Òun ló ní ṣíṣe, òun náà ló túmọ̀ sí. Ọlọ́run ní pa wá rẹ́. Ọba tó ṣe wá bẹ́ẹ̀ kò ní mú wa kó mẹ́. Ọba tó tì wá lẹ́yìn kò ní já wa mọ́. Ọba tó ní kí a máa nífẹ̀ẹ́ mi yóò máa nífẹ̀ẹ́ yín. Àwọn bàbá wa ní àyọlọ àyọbọ̀ là ń lọ́wọ́ lórí. A máa lọ rí àwọn abọ́rí. Ilé tí a dáwọ́ léyìn àṣeyè la máa ṣe mẹ́. Àwa ní àwa ń bẹ̀ lásìkò yìí. Àwa ní Ọlọ́run fún. Àwa náà ni a jẹ ọmọ ogun fún orílẹ̀-èdè Yorùbá. Bàbá ìta ọ̀tọ́mọ tó yìí. Lápá tí mo gbà fún Ọlọ́run ọba tó ní mí, tó ní ẹ̀mí mi lọ́dọ̀, ọba tó ṣe mí bẹ́ẹ̀, tó wá fi kẹ́ mi àti bàbá, àtẹni tó dùn mí lọ, àtẹni mo dùn lọ. Ọlọ́run ọba tí ó fi kẹ́ mi, tí mo gbà fún, kò ní fi ilẹ̀ láéláé. Kò ní jẹ́ ayé lẹ́yìn mi. Kò ní jẹ́ mi náà lẹ́yìn mi. Àjọ olùgbàpẹ́. Àjọ jagunpẹ́. Lẹ́yìn náà, mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá ṣe jàgàbá. Ẹ bá ṣe jàgàbá. Torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti bàbá Tinubu, òun ni mo rí gbà tí mo fi lè wá pẹ̀lú yín báyìí. Tí mo fi lè sọ pé á da ẹgbẹ́ kan lẹ̀ tí ó máa jẹ́ èrò ẹkùn tí àwọn bàbá wa ọba gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe kábíyèsí. Ní gbogbo
wọ́n sì gbà fún wa tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó ṣeé ṣe ó wá fi ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ tèmi àtọkùnrin àtọkùnrin fi kẹ́mi ẹ̀ ní parí láíláí ẹ̀mí bàbá Bọ́lá Ahmed Tinubu gùn ìjọba ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe àṣeyìn ló máa ṣe ń bẹ̀ Ọlọ́run bá tó fi wọ́n kẹ́ Yorùbá kò ní fi wọ́n dójú ti Yorùbá Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá o torí pé Ọlọ́run ló mú bàbá yẹn wá tura bu wọ́n Yorùbá ní Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá lẹ́yìn náà mo kí gómìnà wa gómìnà Dàpọ̀ Abíọ́dún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ tí tó wà tí àwọn èèyàn mọ̀ tó sọ́kùnkùn nípa gómìnà Dàpọ̀ Abíọ́dún àti èmi ẹ rí i pé nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation gómìnà Dàpọ̀ Abíọ́dún ní tabari èèyàn bíi Sunday Igboho tó bá lè wá sí Ògùn State láti wá rìn wá lọ́wọ́ à ń retí ẹ̀ ẹ̀yin yẹn mẹ́ta jọ wà ń gbà náà rèé àwa jọ lọ sí Ìgbà àṣẹ nǹkan tí a lè ṣe ń bẹ̀ Buhari kọ́lọ̀ nfọ̀rúnkẹ́ àmín. wọ́n á gbógun ti gómìnà pé kí ló dé tí gómìnà sọ pé kí Sunday Igboho wá sógun State gómìnà wa ní nígbà tí àwọn bandits ń dà wá láàmú àní kí Sunday wá níta bá rẹ̀ yẹ̀ bí Sunday ọmọ Yorùbá rẹ̀ ní Sunday ó lè wá kí wọ́n ní afẹ́sọ kó ṣe ó wà lóun bàbá rẹ̀ wá gbìjà àwọn fámìlì ẹ̀ ní Ọlọ́run nípa gómìnà rẹ̀ wọ́n wá lébi kúrò lù ó dára Kútọ́nù wọ́n wá ń sáyé Kútọ́nù gómìnà wa máa ń rán ọ̀nẹ́rẹ́bù bíi a ní àlè fi Sunday lẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ fún Sunday lówó ẹni kọ́ máa jẹun Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gómìnà àgbà Ọlọ́run bá tó fún ní àǹfààní tó fi lu ọdún méje pé nínú ìjọba tí ọba rẹ̀ sí kò ní bá rẹ̀ sí. tó bá tó wá padà gbéjọba lẹ̀ ìrọ̀rùn ló máa já sí. oríkàn tẹ́ ẹ bá ṣe ni lórí ìyẹn máa ń dúpẹ́ ní o. ọ̀pọ̀lọpọ̀ kẹta ìtẹ́ nífẹ̀ẹ́ mi ò mọ̀ nìyẹn. àwọn gómìnà Dàpọ̀ wà pẹ̀lú mi nígbà yẹn Ọlọ́run bẹ pẹ̀lú mi kò jẹ́ kí bó pa mí. nígbà tí mo tún wá ní mo fẹ́ sòkú ìyá mi kú torí tèmi ní ẹ jẹ́ n sòkú ẹ̀. Ọlọ́run bá a fọwọ́ kẹ́wọ́n. Àmín. Àwọn kan wá sọ pé mi ò ní wá sòkú ìyá mi. Wọ́n wá pe gómìnà Dàpọ̀ Abíọ́dún pé Excellency ẹ fún mi láyè ẹ jẹ́ wá sòkú ìyá mi. Tí n bá ti sòkú ìyá mi tán, ohun tó bá wù í kẹ̀sì. Gómìnà ní kò sí ojú ọ̀sẹ̀lẹ̀, ó lọ sòkú ìyá rẹ̀. Àwa máa wà pẹ̀lú ẹ lábẹ́lẹ̀ tí nǹkan kan rẹ̀ ní ṣẹlẹ̀. Wá lọ wá sòkú ìyá ẹ. Ọlọ́run ìjọba ẹni bá nífẹ̀ẹ́ mi kó náwó sókè fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ẹni bá nífẹ̀ẹ́ mi ọ̀nà. Ẹsẹ̀ gan, Ọlọ́run ìjọba àjọ fún yẹn. Ẹsẹ̀ mà, Ọlọ́run ọba tó ní mí yọ̀ mọ̀ nífẹ̀ẹ́ yín. Gómìnà wa dúró tì mí, ó sòkú ìyá mi. Àwọn tí ò mọ̀ kan, wọ́n ní tọ́ba wa kò ní jáde. Gómìnà ni mo dà ọ́ lóhùn. Àdúpẹ́ mo dúpẹ́ lọ gbogbo ẹgbẹ́ gbogbo náà wà mí òkú ìyá mi tá a jọ sí. Lẹ́yìn náà, mo kí bàbá wa Aláké ẹ bá ṣe kábíyèsí ẹ bá ṣe kábíyèsí dáadáa ẹ ṣe kábíyèsí kì í dé fìlà kí ọba àrífín ni ẹ sì fìlà ẹ sọ pé kábíyèsí o lẹ́yìn náà mo fi bàbá wa Àwùjalẹ̀ mo fi kí gbogbo ọba tí ń bẹ ní ìlú Ẹ̀gbá àtọ̀gbọ̀n state pátápátá Ọlọ́run ní jẹ́ kó bá ẹsẹ̀ kábíyèsí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún àwọn bàbá wa wọ́n wá fi bàbá wa Ọ̀sílẹ̀ ọ̀fẹ́ gbálà bàbá dáadáa ẹsẹ̀ kábíyèsí dáadáa kó nílẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí lẹ́ẹ̀kan sí. Mo kí bàbá wa olówódé ọ̀fọwódé bá ṣe kábíyèsí. Ní olówódé ti ń retí mi ti pẹ́. Ìgbà tí bàbá wa Ọ̀sílẹ̀ wá pè wọ́n pé ọmọ mi ń bọ̀ lọ́dọ̀ mi lénìí, ó fẹ́ wá fi ìwé ẹ̀kọ́ lọ́lẹ̀ ládùúgbò mi gẹ́gẹ́ bí security ẹ̀ tí gbogbo àwa ọba látòrí bàbá wa olórí aládé gbogbo ẹ bá ṣe kábíyèsí. Bàbá mi Ọọ̀ni ọ̀fun Ifẹ̀ ẹ ṣe kábíyèsí dáadáa. Bàbá wa Ọọ̀ni
lẹ́yìn tí bàbá wà pẹ̀lú wa tó sì sọ fún wa pé gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá tóun jẹ́ nọ́mbà 1 fún ni ó wà pẹ̀lú wa ẹ ṣe kábíyèsí dáadáa. bàbá wa òsìlẹ̀ wá gbà wá lálejò lénìí sẹ́ni pé ìdùnnú ló jẹ́ fún wa ìbànújẹ́ ló jẹ́ fáwọn ọ̀tá wa àtàwọn ẹ má jà bára wa jà ẹ farabalẹ̀ irú èlé má ṣẹlẹ̀ ẹ jọ ẹ má jà ẹ farabalẹ̀ ẹ bọ́ síbí báyìí ẹ má gbé ọbọ̀ ń bí àyè tẹ́ ń jà ẹ má bọ̀ láàrin bí báyìí kó wájú kábíyèsí ẹ má bọ̀ ń bí báyìí ẹ má bọ̀ ń bí báyìí ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín gbogbo nǹkan láyé tọ́ ọlọ́run ní irú èlé má wáyé gbogbo ẹ̀yin màmá mi ẹ wà lóògùn state àtọmọdé àtàgbà ọlọ́run ò ní pa yín rẹ́ ẹ mọ̀ ta ẹ mọ̀ jèrè àmọ̀ bímọlémọ àbímọlémọ ń tẹkù ẹ̀dá àmọ̀ bímọlémọ àgàn àmọ̀ tọwọ́ àlàbọ̀sù ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pátápátá ìlú Nàìjíríà ò ní bàjẹ́ àwa síbí lénìí láti wá fi security ìwẹ̀kùn lọ́lẹ̀ torí pé a lè dúró báyìí kákáwó lera kí Fúlàní máa jí wa gbé káwọn báńdíìtì máa lé wa kiri ká má lè lọ sóko ká má lè lọ sódò ohun táwa náà ní ni pé ta lè fi sọpọ́ọ̀tì ìjọba bàbá Tinubu ní ká dá security ti wálẹ̀ ká sọpọ́ọ̀tì ọlọ́pàá ká sọpọ́ọ̀tì sójà ká sọpọ́ọ̀tì DSS kí àlàáfíà lè wà fún àwọn bọ́dà wa àtàwọn sísítà wa àtàwọn mọ́mì wa àtàwọn bàbá wa kí gbogbo ilẹ̀ Yorùbá ó lè wà nítùbà nítùsẹ̀ yìí pa wá láti wá pa àwọn ẹgbẹ́ security kékeré àti fìgìláńtẹ́ ni o àtàgbẹ́kọ̀yà ni o àti OPC ni o àti gbogbo ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀. Ìgbà èmi ò wá láti pa wọ́n rẹ́ o. Jésù ní èmi kò wá láti pa gbogbo òfin Ọlọ́run rẹ́ bí kò ṣe pé láti jẹ́ kó lè wá sí ìmúṣẹ. Jésù ní Jòhánù wá láti wá jẹ́ kẹ́ mọ̀ pé bàbá mi ń bẹ ní ààyè rẹ̀. Èmi ò wá láti wá pa òfin Jòhánù rẹ́ o. Mi ò wá láti wá pa OPC rẹ́ o. Mi ò sì wá láti pa Àgbẹ̀kọ̀yà rẹ́. Mi ò wá láti pa fìgìláńtì rẹ́. Ẹni tó bá wù láti join ìwé ẹkùn security náà bàbá mi Tinubu ló sọ pé kí n dálé àtàgbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá. Àwọn ọ̀gá ní kí n má sọ bẹ́ẹ̀, wọ́n ní màá sọ bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ bá ṣe nǹkan fún yẹn, a gbọ́dọ̀ dúpẹ́. Bàbá Tinubu ló jẹ́ kí n wà níbi tí mo wà níbí lẹ́nìí. Òun ló jẹ́ kí n máa rìn kí n máa yan. Àti gbogbo fọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo ọba pátápátá. Mo fi bàbá mi Olúbàdàn bá ṣe kábíyèsí. Mo fi kí gbogbo ọba bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí. Olúkọ́ àgbẹ̀ ọmọ Bàyámù ẹ bá ṣe kábíyèsí fún bàbá dáadáa àti gbogbo ọba tí mo fi bàbá wa Aláké tí mo fi kí gbogbo wọn àwọn ni wọ́n ní ká wà lálàáfíà táwa lè dá security tiwa náà lẹ́kọ̀ọ́ sí ti fi ṣe èèyàn so ìdùnnú ni ó jẹ́ fún mi pé wọ́n fàyè gbà mí láti dá ìlú ẹkùn security network ilẹ̀. Ìlú ẹkùn ajá tó bá dẹ̀wò àwọn bàbá mi ní ajá ò ní gbogbo ẹkùn. Tí gbogbo ẹgbẹ́ ọdún wọn ní Ìgbòho ṣá Yorùbá àmàṣẹ́rẹ̀ àmàjùmíṣẹ́ aláìwá ìlú ẹ̀kọ́ mi sí ààfin Ọ̀dẹ́mọ ti ìlú Ìṣàrà. Ìlú Ìṣàrà nínú àwọn ẹmọ mẹ́tàlélọ́gbọ̀n tó ti wà láti ìṣẹ̀dáyé òun ni Ọ̀dẹ́mọ wà. Ọ̀dẹ́mọ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ọ̀dẹ́mọ wọn kì í ṣe ọba tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn, ọba tó ti wà láti ìgbà tó ti pẹ́ láti ìgbà tó first class ni wọn lẹ́sìn wà bẹ́ẹ̀ títí di àsìkò yìí. Ọba tó dẹ̀ jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá pẹ̀lú tó ń jẹ́ ìṣẹ̀ṣe tí wọ́n mú ní ọ̀kúnkúndùn gidi ni wọ́n. Nígbà tí wọ́n gbọ́ pé ẹlẹ́ẹ̀ bọ̀ wọn kì í sábà wá aráàlú ní àárín ọ̀sẹ̀ wọn ní àwọn àdúgbò lè àwọn ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wa nísà
àfúgbàtà fún kábíyèsí la máa ṣe ṣe kí sá. ìná sọ̀rọ̀ fún yẹn sọ̀rọ̀. So ní apá ọdún kábíyèsí bí wọn láti rí former local government chairman wa ní Sàbídàpọ̀ Ọ̀tọ̀sí. Àwọn ní senior special assistant on GTC and community advisor, senior special advisor on GTC and community matters fún Ọ̀dẹ́mọ̀. Èmi ní chief of staff fún Ọ̀dẹ́mọ̀ ìgbà àgbàdìgbé sẹ́sà. Ní ẹ̀yìn wá ń bẹ̀yẹ ní Aláàjì Àmọ́yọ̀bá Dẹ́yìn. Àwọn ní supervisor àwọn ìṣàrà security task force wa. Nígbà tí bàbá ti dé sórí oyè láti ọdún tó kọjá, ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé ní àdúgbò yìí gbogbo àyíká yìí pé a sì máa mú ọ̀rọ̀ ààbò lọ́kùnkúndùn. Ìyẹn ló dì sí pé wọ́n wá kó gbogbo àwọn security agencies wa ọkùn ọjọ́ lókà Vigilante, OPC, Àgbẹ̀kọ̀yà, Hunters Association. So àwọn ọkùnrin ọ̀fọ̀ fọ́ọ̀m ISTF Ìṣàrà Security Task Force. Láti ìgbà náà, bàbá dẹ̀ ti dúró tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan fún wa. Bàbá rí ìtàmì ẹ̀tẹ́ wọlé rẹ̀ rí lọ́ọ̀sì kan. Ẹ̀sẹ̀ tó kọjá, bàbá ṣẹ̀ gbé lọ́ọ̀sì yẹn fún wọn pé láti lè máa jẹ́ kí wọ́n lè máa ṣiṣẹ́. Combat and stretch. That open expose wa sí any attack. So because of that, gbogbo issue of the wine pẹ̀lú ẹgbẹ́ tí ọlọ́ṣẹ́ gbé kalẹ̀ yìí ìlú ẹ̀kọ́ aláyọ̀ àdúró láti lè make sure pé gbogbo support ẹ̀ bá need àwọn afúnyín. Kábíyèsí o. Wọ́n fún nìkan sí ìgbà yìí lálejò méjì wọn fẹ́ ní ìtàn ìlú kú àwọn wà lábẹ́ wọn sì lè lọ ìbùsùn sọ ẹ̀ káàbọ̀ sí àríwá ṣe. Má bínú aṣojú ìjẹ́ náà ìrọ̀sọ́ ti wá ń bí látàárọ̀ wọ́n ti ń dúró pé tó aṣojú yóò ti ní ìdèdè ti wà ní látàárọ̀ àti lọ́dà yìí ẹ̀ṣẹ̀ gan ẹ̀kú ìfaradà ìtọ́jú ìgbòho ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lórí ìgbà orúkọ tèmi ni àjọjú ọba tó ti lóbìnrin gbé àjọjú ọba àmì ìṣọ̀kọ̀kọ̀. Inú mi ló púpọ̀ pẹ̀lú wa tí pẹ̀lú yìí wá. Inú mi dẹ̀ ló pẹ̀lú àpọ́nlé kábíyèsí náà wọ́n fún mi wọ́n fún wa pé àjẹ́ kí àwọn gbà wọn lọ́wọ́ lẹ́sẹ̀ torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mọ́ndé ni mo ṣe ń sọ. Kábíyèsí ìsìnkú kábíyèsí bá jà wá sọ fún wọn kábíyèsí kan báyìí sọ̀rọ̀ security ní àbí nǹkan ọ̀mí orí àti láti nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti sọ̀rọ̀ security ní ìgbésà tó tẹ́lẹ̀ ọlọ́rọ̀ security wọn lókè ìṣòro bíbí ìbí ṣàìṣe ìgbà mi fi pèsè ẹ̀kọ́ ti mú lẹ́tà yẹn síwájú fún wọn ẹ̀rí wọ́n sọ pé lára àwọn ọmọ ìlú ẹ̀kọ́ wà níbi wọ́n tó bá sọ bá méjì fi sí ẹ̀mí lè má ṣàlàyé wọn sọ orí lẹ́tà bàbá ọ̀dọ̀ lẹ́tà bàbá wọ́n pé nǹkan ní surprise wọn ìwádìí jẹ́ gíìmù gíìmù wọn kì í bèrè déètì bá gbé aláìkàgbé déètì ń bẹ̀rẹ̀ pọ̀ ní tẹ́yìn sọ pé bóyá ká on the third wọ́n máa lọ sí Èkìtì wọ́n wá ṣe ti ọ̀dọ̀ wa ń bí aláìkàgbé wa lọ wípé 26 ni o masari kábíyèsí 26 ọ̀nà 26 wọ́n àpọ̀ lè wí ìkẹ́ for 11 o'clock tó dáhùn sábà ráyè dúró sí oní ẹgbẹ́ kí n sọ ọ̀pọ̀ níwájú ilẹ̀ àtọ́lọ́run kọ́nà ṣe ń ṣiṣẹ́ láti gbé lágbègbè tó bá jẹ́ 11 for 11 kò lóyìn náà padà for 11 lọ wọn ni wọ́n á bèèrè láti jókòó but ó wá dùn wọ́n mi wípé ìgbàgbọ́ àti wọ́n ti máa ìbánu pé time net ń lọ bí sáfà 1 ó gbọ́ wípé olóyè fúnra wọn náà wọn kú bá kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí so kábíyèsí ẹ má dúró pé àgbà àsìkò díẹ̀ àgbà àsìkò yín díẹ̀ ní ìkọyìn ọ̀fìtì láta wọ́n dẹ̀ ṣe ń bọ̀ tí mi lọ wẹ́kọ̀ wọ́n ta ni mò ń sọ wípé wọ́n jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́kọ́ ìlú sàkí ìpínlẹ̀ ìfọ̀rọ̀ ẹ̀yìn yọrí sí kábíyèsí náà á jẹ́ bí àbọ̀rọ̀ mi nìyẹn kábíyèsí. kábíyèsí wa
wọ́n ní bẹ̀rẹ̀ lórí àyíkọ́ pẹ́pẹ́ ọba tó fi síbẹ̀ kò ní gbé kò bẹ̀ àṣẹ ìgbẹ́ fún ọlọ́run ọba tó ní kí a kúrò ní ìgbàdà láyọ̀ bàbá ibi láyọ̀ bàbá yìí ní ilẹ̀ bàbá mi ní yóò kú kan àdúrà kan sí lẹ́nu ọmọ sí bàbá ìlú pé ọlọ́run jẹ́ rí pẹ́ ọlọ́run ọba tó gbàgbára fún kò ní gbà lọ́wọ́ láéláé àdúgbò fún bàbá Bọ́lá Ahmed Tinubu tí ọlọ́run fi sí agbára gbogbo Nàìjíríà lélẹ̀ ọlọ́mọ pàwọn rárá ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ ọlọ́run fún wọn nírọ̀rùn ọlọ́run jà wọn bọ́ ọlọ́run fún wọn jẹ́ gbogbo àwọn táwọn wípé orí ọ̀fẹ́ tí wọn mo sì rí bàbá mi lẹ́nu bí ọba jẹ́ excellent máa sì wà lẹ́yìn náà àdúgbò fún gọ́ọ̀nà wa gọ́ọ̀nà Dàpọ̀ Abíọ́dún nígbà tí mo wà ní excellent tí gbogbo ẹlẹ́ wọn á ní mo fẹ́ sùn kúrò yàrá gbogbo ẹ̀mí mi ti ní fídọ̀ ní mo ní gọ́ọ̀nà máa pè gọ́ọ̀nà ẹgbẹ́ ní Sunday kí ló fẹ́ ìyá mi kú láti gé nígbà báyìí wọ́n lè ti wà nínú mọ́ọ̀lù mo fẹ́ lọ sí gómìnà tó fẹ́ ní mo ní tó fẹ́ ní ẹ̀rọ ẹgbẹ̀ta tòmílọ́lá dàpọ̀ fún rẹ̀ mo ti pè dọ́kìjì wáyé ẹ̀tẹ̀ ní ọlọ́run máa ń gbìjà yẹn àfa sọ̀rọ̀ òjò ó ní sẹ́yìn bọ́lọ̀ jẹ́rìí ọ̀gá mi lọ́wọ́ gbé mi nígbà tí mo fẹ́ wá ní gómìnà nígbà tí mo àlẹ́ kẹ́rì wọ́n gbé mi wọnú gómìnà ní kódẹ́ lọ́wọ́ wọ́n kẹ́ pé gómìnà ní màá sẹ́nu ọmọ akẹ́sẹ̀ ẹ̀sìn màá sẹ́nu ọmọ ẹ̀sìn mi kẹ́sẹ̀ mo pè lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe pọ̀ nílẹ̀ gbogbo ìyẹn wọ́n wá ní ìlú mọ́nísà ẹ̀yà máa wọ̀ àwọn ọmọ gbé mi wọnú lọ́ba gómìnà nígbà tó gbogbo ilé kẹtẹ́ níbo di wà ní kiri ẹ̀mí jì ní wọ́n á gbé mi lọ́ba gómìnà tí Buhari ń wá mi nígbà yẹn tí mo wà nínú lára yẹn ọmọ ẹ̀rọ wò lórí àwọn ìmọ̀ àjọra pẹ̀lú owó tó dáa nígbà máa fẹ́ lọ sọ̀kú mọ́ mi gómìnà fún mi ní màálù 20 ó tún wá fún mi ní bákọ̀ ó tún wá sọ fún President Bola Ahmed Tinubu pé ìbò máa lọ sọ̀kú ìyá ẹ̀ ní next week àwọn DSS pẹ̀lú gbọdọ̀ ọlọ́pàá wọn gbọdọ̀ fún tẹ́lẹ̀ sọmọ yẹn ọmọ wa lọmọ yẹn ọmọ yẹn ní oníṣèlú bẹ̀rẹ̀ káfí lè kẹsí ìjọba ẹ̀mí pẹ̀lú ìbádùn sẹ́ni pé ọ̀rọ̀ mi ń kẹ́ lè mọ̀ pé gómìnà mi ní ìlàpọ̀ ká lẹ̀ pọ̀ gà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn ọlọ́run bá tó fún wọn lágbára tán fi ń sọ̀kalẹ̀ bọ̀ lórí ọdún mẹ́jọ yẹ tí ìlú ń túbà tí ń túṣẹ kò ní bàjẹ́ mọ́ ọlọ́wọ́ bàtàn bá dépò sẹ́nitọ̀ náà ọba tó ní mí yóò bá mi fi pọ́n wọlé yóò tó fi pọ́n wọlé dùkú gómìnà yìí lọ yóò ṣe kíni ẹ̀nìyẹn lẹ́yìn náà mo kí gbogbo àwọn kábíyèsí wa lóògùn state bàbá wa Láké Àwùjalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Àtàkárìbò bàbá dáadáa mo ti mí ti bàbá rí èmi àti Andro nígbà tí wàhálà rẹ̀ kan ṣẹlẹ̀ bàbá náà ẹ̀kọ́ mi fún mi ni mo ṣe débẹ̀ bá ní sọ́ọ̀nì mo ní kábíyèsí bàbá mi Àkárìbò lọ yanjú ọ̀rọ̀ yẹn ọlọ́dẹ fún mi ṣe ọ̀rọ̀ yẹn mo kábíyèsí mo tún fún mi pé fún mi mọ́ kọ́ ló ní ẹjọ́ ọ̀rọ̀ yẹn kọ́lọ́jẹ́ mi ogun dáadáa kọ́lọ́jẹ́ mi ogun dáadáa so mo wá sí àti bíjọ́ mi lè kọ́ mo ti kọ́ kọ́ lẹ́tà sí kábíyèsí wọn náà sọ fún wọn kọ́ lẹ́tà yẹn dáadáa pé wọ́n tún kọ́ ẹ wá àwọn aládé bàbá bá náà ẹ bá ń pè bàbá bá tí lẹ́tà yẹn lè mọ pẹ́ orí àwọn ọmọ tọkọ lẹ́tà yẹn pé ẹ bá ń sọ fún bàbá pàṣẹ wá pé bàbá mi ní ẹbí bàbá mo fẹ́ wá lọ́ọ̀tì security rep ní Ògùn State 26 kí n jẹ́ tó mọ́ gba bí program yẹn lọ mo kọ́kọ́ fẹ́ wá kí bàbá kì í ṣe kábíyèsí sáàfin kì í jẹ́ ní support fún àwọn ọmọ tá a fẹ́ lò ní láti lè bá mi fún wọn ní support full support kálàfíà wà mí náà là wà áfítà bí ìlú wa bá wà lálàáfíà yóò sì pé Fúlàní kan jí wa gbé ti kidnapper kí n kíyàn mọ́lẹ́gbẹ́ kan Fúlàní òfin màálù ìjẹ́kó kálukú lọ́lọ́ ẹ̀ kí ni tí wàá pẹ̀lú kí ni but àlewà nù lù wa káwọn bàbá tó ń lóko tó ń lòdò kọ́mọ́ lè jáde lé kọ́mọ́ lè lọ ẹfẹ́ fi pa wá ní okùnrin tí mú oúnjẹ wá kọ́mọ́ tó wá dá kọ́mọ́ tán kẹfì wọ̀lú bàjẹ́ léyìí tí ẹ̀ kú níbẹ̀ there was a time nígbà tí mo kọ́ ń ṣe Yorùbá ní sẹ́yìn tí mo bẹ̀rẹ̀ sọ́rọ́ gbogbo Yorùbá ní sẹ́yìn wọ́n ní wọ́n pa àwọn ọba akẹ́nísàìdì ìgbò àmẹ́ wọ́n pokù jẹ́ jí àwọn èèyàn gbé ń bẹ̀ wọ́n á ti gómìnà sọ pé tá a bá rí èèyàn bíi Sunday Igboho tó bá lè rẹ̀ wá lọ aláàkíní gbígbé wọn gbọmọ wáyé gbogbo bí ìyá yìí ó ti ń pọ̀ jù so mo wá wá mi dẹ̀ ti bí ẹ̀nà nìyẹn mo wá wá Buhari bí wọ́n fọjú sókè ó pèsè pátá náà bí lágbọ́jà pé wáyé kìí ká gbégbé gómìnà ní ìlú wẹ́ èmi ò pé Sunday ọ̀wá mo ní ti bá rí èèyàn bíi Sunday tó lè ràn mí lọ́wọ́ Sunday rẹ̀ ọmọ Yorùbá ní ọmọ Olúwa ní ó nílò láti wà náà ó dẹ̀ wá so kí lè fẹ́ sí fún mi gbà tí mo rí lóòsì yẹn nómìnà gómìnà dáadáa lélẹ̀
gómìnà dáadáa Dàpọ̀ Abíọ́dún ọlọ́mọdé so ìdílé tí mo wá fi wá sálámọ̀ sí ibi program yẹn là ń lọ lábẹ́kúta sí bọ̀ mo gbọ́dọ̀ sálámọ̀ sí bàbá mi láàfin ìṣe kábíyèsí ilẹ̀ jẹ́ kẹ́ mọ̀ ní pé a ń lè dìrẹ̀ lọ́wọ́ yín gidigidi lórí ẹ̀sìn mo fẹ́ ká wọlé sí àfihàn gbogbo ìgbà tó wọ́n fi sára yín di ara yín ní kó bẹ ẹ̀mí ó sì kún dáadáa so ìdílé wọn ní àdúgbò tó ti sọ̀rọ̀ ẹ lọ́wọ́ ìjọba wọlé ó mórí mi gbàgbé pàápàá ẹgbẹ́ tí ẹ máa ń sọ̀rọ̀ tí ẹ bá tún wá rí olólùfẹ́ yẹn mo fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ gómìnà Dàpọ̀ pé ọ̀nẹ́rẹ́bù bí lọ́wọ́ gbé mi wọ́n kẹ́ wọlé àyàmíjà ẹ̀wọ̀ lọ́run ẹ̀ ní parí láíláí gbogbo bí tẹ́ ń lọ tí mo ń bẹ lọ́run tó yí ọ yé èmi àtẹ̀yìn àtọ́lọ́run tó ní wá ló bá ń gbé yé bẹ́ẹ̀ ìyára yóò lè tán láíláí ìyára iyì tí Ọlọ́run gbé fún gómìnà Dàpọ̀ tẹ́ fi close tẹ́ fi fẹ́ràn rẹ tó báyìí Ọlọ́run bá tó ní mi yóò gbé ẹ̀ sí kò tó dùn bẹ́ẹ̀ àwọn tí ọmọ bẹ́ẹ̀ náà sì wò ní dalẹ̀ láíláí ẹ̀ sì kù lẹ́bi ẹ̀ ní tẹ́ láíláí ẹ̀ ní tí ẹ̀ tó bá ní kẹ́ ẹ tẹ́ ọmọ àtẹ́ ẹ̀ tó bá ní kẹ́ ẹ tí ọmọ àti àtẹ̀yìn àti gómìnà àtẹ́sẹ̀jì àti gbogbo àwọn kábínẹ̀tì tó ń tẹ̀lé gómìnà tó jẹ́ pé tìfẹ́tìfẹ́ lè fi bá mi lò láti gbà tó yọ ogun ẹ̀ lé tẹ́nibọ̀dì ò lè tún ọ bẹ́ẹ̀ kí n rí àwọn gómìnà fọwọ́ ní kọ́lọ́pù mi wá afúnmi nìkan adíkè fọkàn mi balẹ̀ tí president Bola Ahmed Tinubu ti débẹ̀ yóò bá ní àwọn ọmọ kẹta máa ṣe àwọn ọmọdé gbọ́dọ̀ wà lẹ́kìn fọkàn mi balẹ̀ màá gómìnà fọkàn mi balẹ̀ wọ́n lè sẹ̀ bí ìmọ̀ àpè ẹ̀ wọ́n á gbé wá fún mi àtúgbọ̀nù gómìnà ọ̀sẹ̀ yẹn kódẹ́lì àtúgbòwò kankan alọ padà sí Kótónú wọn pa àwọn ìgbòtò èmi tí ń bọ̀ lọ́dọ̀ gómìnà ọmọdé ọmọ wárí tó Ọlọ́run jọ bàjẹ́ fún yín láéláé ẹni parẹ́ ẹni tí ẹni tẹ́ àbáríkà àwọn bàbá mi tó dókòó yìí àbáríkà àwọn bàbá rà dáa Ọlọ́run jẹ jábọ́ gbogbo èrò ń gbà yín àtàsẹ́ yìí ti àṣà tí àwọn bàbá yìí ń pàṣẹ pé kí táwọn fẹ́ kẹ́ dé Ọlọ́run yìí kẹ́ dé bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni jábọ́ láéláé gbogbo olú Ògùn state pátápátá kò ní ìdìbò bandits àlàáfíà ààbò tó péye Ọlọ́run jogo family àwọn tó láyé máa ọ̀rọ̀ àwọn tó tó péye àwọn tó láyé máa jogo ẹ̀kọ́ wa ni gbogbo àwọn tó bá lọ pé àwọn jẹ́ ará àtàrà ń lé tó láwọn fẹ́ mọ gbogbo tí wàá nù lórí lọ́sẹ̀ fún wọn ní àwọn onídẹ́kọ̀ kan àwọn bàbá wọ́n balẹ̀ àwọn onídẹ́kọ̀ kan àwọn bàbá wọ́n balẹ̀ àwọn onídẹ́kọ̀ kan àwọn ìyàwó balẹ̀ Ọlọ́run dànù àwọn olú ọba tó ná yọ̀pọ̀ àwọn rẹ̀ gbogbo kábíyèsí mo kí ọ̀la kẹ̀mọ́ pé ẹlẹ́ka ọ̀la fẹ́mi sọ látọ̀ sí rẹ̀ mo kí alẹ́ rẹ̀ fàyẹ̀jọ lókè sàlejò náà ọmọ ìlú wa kì í lágbára ọlọ́run lè wọ́n ṣe bá sílẹ̀ àti lọ́dọ̀ àti sílẹ̀ àti lọ́dọ̀ wẹ́n ṣé lọ́sọ̀rọ̀ àti ṣe introduction wa ẹni tí ẹ̀ sọ̀rọ̀ tó wọlé dé ní ní máa sọ̀rọ̀ tí yẹn lọ tẹ́lẹ̀ gbé máì fún wọn wọ́n sọ̀rọ̀ ká tètè ká ní síta ṣùgbọ́n igi ńlá ni agbára lọ́nà kò ní wó náà sẹ́yìn lẹ́sẹ̀ ní pé wọ́n ṣe fún yín kì í ṣe small body nù bọ́ọ̀dì big engine bọ́ọ̀dì big engine ẹni nígbà tí wọ́n máa introduce mi lẹ́ẹ̀kan wọ́n ní èdè pàṣẹ àwọn ọ̀la ọlọ́run lọ́la yes because tó bá já wọn ó ṣe é ṣe pé nǹkan máa sì ní tí mo gbọ́ ayé tó bá já wọn wọn lè má sì ní ààfin ọ̀dẹ̀ wọn lónìí for single-handedly wọ́n sọ pé ọ̀nà ìbọ̀dún sí chief of staff wíwá àgbà pé kábíyèsí ìbá ti láwọn méjèèjì ẹ̀sìn rẹ̀ ọ̀dẹ̀ bá fẹ́ òṣìṣẹ́ ìṣẹ́ ìlẹ́tẹ̀ bá ti rí wọn kò sí kò tẹ́ gbé kalẹ̀ wọn àti ṣiṣẹ́ lórí àwọn náà bẹ̀rẹ̀ àwọn náà ní báyìí lọ́yìn láyé jẹ́rí àpamọ́ bí wọ́n bá tí mo lè fi wé o of course because ẹni tó ń ṣe fún yàn tó máa sọ fún yín pé kíní ọ̀rẹ́ pé mo fẹ́ pé lọ jẹ́ náà ó máa jù ìbẹ̀ máa ṣe èyí tẹ́yìn náà máa ṣe jẹ́ ìwé yàn bẹ́ẹ̀ and òsì ẹgbẹ́ wà ọ̀gá wa gidi ni ó máa wá yín wá sílé tó o bá rí ni ó máa pè yín ìwé yàn bẹ́ẹ̀ so gbogbo ètò ẹ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn kì í ṣe tuntun fún àwa yes kì í ṣe tuntun màá kàn ọ̀rọ̀ àdáni díẹ̀ because àwọn ṣe máa sọ ó ti pẹ́ kí wọ́n ti ń sọ fún mi pé Sunday Igboho ọ̀rẹ́ mi
Sunday Igboho èèyàn mi ni èmi náà ṣáà ń pé opportunity máa wá lọ́jọ́ kan tí èmi náà máa ní àǹfààní láti ṣe kí ni láti mọ Sunday Igboho mo dẹ̀ mọ́ pé fún wọn lèmi náà ti ṣe kí ni lèmi náà ṣe mọ̀ ní lọ́jọ́ ni lágbára náà àjọṣe wa ní bàjẹ́ gbogbo ibi tẹ́ ìnáwó sí pípé lè dà ní ilẹ̀ káàárọ̀ jìbì ọ̀nà àwọn àbáyé ṣe àmàràn yín lọ́wọ́ àwọn tẹ́ ẹ̀ kó jẹ́ káàkiri lágbára náà wọn ní kọ́ ìmọ̀ sí wọn lè nípa ẹ̀yìn náà sí wọn ẹjọ́ àbẹ̀yìn pé ẹ ṣe ń ṣe tó túbà tó túṣe ọ̀nà àwọn àgbàdo àdúgbò lọ́wọ́ yìí dìde fún brọ́dà mi ọ̀nà ìlú bí Adélẹ́yẹ ẹ bá ń gbé ojú gómìnà wa àwọn èèyàn mọ̀ bí táwọn pẹ̀lú gómìnà wọn ibi tó ń fi sí ọ̀nà ìjìnà wọn máa ń sọ kankan wọn ti sọ lójú èmi ní pé àtà ni ọ̀nà olómọ bóyá ó ṣòro ti gómìnà and ṣẹ́rí mo bọ́ bàtà nílẹ̀ látọjọ́ tí mo ti mọ àpáàmù ní ìgbọ́lẹ̀ mi wípé ẹ̀jẹ̀ ká ìjọ lọ síbẹ̀ ká ṣẹ̀dọ̀ ṣe fún wa no bọ́lá wọn ṣe jà ló ṣe àwọn ẹ̀jọ̀ because inú wọn báyìí ló ṣe is open to everybody that is the reason why ló fi jẹ́ pé kábíyèsí òun fún wọn ṣe àwọn náà fún kábíyèsí ṣe bàbá ní ọmọ kábíyèsí true money yes years back true money and ìwé èèyàn bẹ́ẹ̀ náà jẹ́ ọ̀rẹ́ pé ẹjọ́ kò sílẹ̀ ẹ̀rọ ń bọ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nu kan lórí náà bá ṣe jọ débẹ̀ náà làwọn ṣe jọ wọlé wọ́n kọ́ tó bá ń kàn fẹ́ sọ ń bẹ̀ ní àwọn èèyàn rí èèyàn ní wọn ẹgbẹ́ àwọn ọ̀sán ọ̀gá ẹ̀tí ṣe àìmọ́ṣẹ́ ọlọ́run ní kọ́ọ̀tì ẹ̀sìn ipò tẹ́ ẹ̀ ń lọ yìí tí gbogbo àìjọ ń wò yìí ẹ̀ máa débẹ̀ ní àti àwọn ọ̀sẹ̀ ẹni kí ẹ tó máa ń gbé kàmáà dìde bọ̀ sí sọ́lẹ̀ máa wà lẹ́kọ̀ọ́ máa yà ní kábíyèsí àlàyé lọ. Thank you very much. Papa, special advisor on political matters. Today is vying for the position of House of Assembly again. Really, revenue everyone should. Let's organic ìjọba àjọṣe. Bẹ̀rẹ̀ ẹ̀bùn yẹn, ìràṣà ilé ẹ̀sìn ọ̀dà àwọn èèyàn mílíọ̀nù. Àmà ìjọ parí ìjọba wa di bẹ́ẹ̀ lágbára Ọlọ́run coming 2027 June wọ́n máa búra fún wọn as House of Assembly member and not only House of Assembly member we are very looking forward for something bigger Ọlọ́run akẹ́sì bẹ́ẹ̀ fún wọn ọ̀sán ọ̀gbìn ìdílé sá. Gbogbo ìṣàrà ilé lóko lẹ́yìn odi ìyọ́lé òrìṣà ìyàwó ọ̀gbìn ìṣàrà. Di ọkọ oṣù ànàkọ ajé ọ̀gbìn. Mo kí ni ẹ̀pẹ́ fún wa. Ẹ̀sìn yín àjòkò pẹ̀lú. Àwa náà kẹ̀lé ẹ̀ níwẹ̀ ìkẹ́ má rí wa. Mo kí olóyè Sunday Igboho. I want to thank God for your life. Mo fi ọlá tí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún ilẹ̀ Yorùbá to have somebody like you. Àwọn ìlú ibòmíì wọ́n ní irú wọ̀nyí tán ní wọ́n wà lẹ́wọ̀n bọ̀ ọmọọba kì í jagun bí ẹrú. Ìyẹn bọ́n ṣe béèyàn ṣe máa ń ja ìjà ìgbára fọ́wọ́n èèyàn ẹ̀ òun lè gbé ìgbésẹ̀ rẹ̀ ókè ọ̀hún èèyàn ní ànígbà kí Fúlàní kó máa tẹ̀ wá mọ́lẹ̀ anyhow ànígbà kí ogun tí ò tógun kó máa borí wa instead ẹ jẹ́ ká kóra àjọ tó ní ọmọ ilé ló ń ṣe kí ni òun ló ń ṣe lé àjòjì ò lè mọ ibi tán sí òkú afọ́jú sí èèyàn lè wá láti ilẹ̀ Haúsá kó aṣọ ọlọ́pàá mi báyìí kó mọ àwọn criminals tó wà ó kò máa try ni in fact lọ́wọ́ criminal gangan ló ti máa bèrè pé criminal yẹn kọ́ ṣùgbọ́n ètò tẹ́ gbé sílẹ̀ ètò tó máa fọ́ ilẹ̀ Yorùbá mọ́ pátápátá ni ètò kan ṣó tó máa complement state police tí bàbá wa Tinubu tán agitate fún ni ẹ̀ tí méjèèjì bá súnmọ́ra wọn Nigerian police kàn máa complement ẹ̀ wọ́n kàn máa fún documentation ló máa wà wípé bóyá
tí ẹ̀yìn bá tún mú yàn tí state police náà ti fara hàn documentation ní Nigerian police kan máa ń pé òkè wá ṣe fingerprint so that tọ́ bá dá irú ọ̀rọ̀ yẹn ní Kaduna wọ́n á mọ̀ pé tọ́ lágbájá ẹ̀ ó ti ṣe kíní ẹ̀ ní Ogun State rẹ̀ bó dẹ̀ wà nílùú òyìnbó náà ni ọlọ́pàá tó mú yàn ní local ní city ó yàtọ̀ sí ti state náà ó yàtọ̀ sí èyí tó máa mú yàn ní federal highway ọlọ́pàá òkè ń pọ̀ jù bọ̀ èyí tí olóyè Sunday Igboho mú ẹ̀ èyí gangan ló wúlò fún àwa jù. and agbẹnimáfọ̀ bí ìgbà tí ó pè yàn rárá ni kó jẹ́ ti ńláwèsì ní ìgbà tí wọ́n kó ọmọ skul ní Ìbàdàn gbogbo Nàìjíríà kì í ṣe Yorùbá nìkan we're looking forward to you we're looking forward to you that the only person tó lè assist tó lè save ọmọ yìí because kò sí ṣọ́ọ̀ṣì tán tí kì í fi ń gbàdúrà kò sí mọ́ṣáláṣí tán tí kì í yan Sakai pé kán ọmọ ìkódé láà nígbà tí wọ́n dẹ̀ rí pé ẹ̀yin wá náwó sókè pé ẹ̀ lọ wá wọn rí àdúrà tí yín nìkan ní gbogbo ayé dẹ̀ gbà àdúrà yín dẹ̀ gbà lórí ọmọ ẹ̀ dẹ̀ dé láyọ̀ mi ò mọ̀ bóyá lùsì ọ̀hún náà bọ́ ìsìn o torí oyè ọmọ tẹ́wà bá kó lọ síta òun ló máa kó padà sílé ní sọnù ájú ẹ ṣe inú mi dùn wípé ní iṣẹ́ gbogbo ọba lẹ́wọ̀n lè kí wọ́n pé ẹ̀yà ní ọ̀dọ̀ dẹmọ ọ̀fíṣà kábíyèsí o ń ṣe iye pé ń ṣe ló wú mi lórí nìkan ó yẹ kí n mọ̀ ẹ́ pé ó ti ṣe é ṣe nìkan ọ̀sẹ̀ ìrìn bí wọ́n ṣe rìn láti Ilé Ifẹ̀ òun lẹ ṣe rìn Adéyẹmọ ló wá láti Ifẹ̀ tó wá jọba ń bí. Kò dẹ̀ sí wọ́n máa ṣòrìṣà lódò lẹ́yìn làbẹ́ kábíyèsí. So ojú ẹ̀lẹ́tàn Sátidé tó máa dá Jímọ̀ òun láti máa mọ̀. Congratulations sir. Ó ṣòwò pé kíríta bẹ̀rẹ̀ yìí kí lórúkọ ẹ̀ lọ? Irú ẹkùn. It has been ordained by God. Ipe ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn léyìí because tí wọ́n bá rìn bó ṣe rìn ó lè má rìn bó ṣe yẹ kó rí wọ́n ti rí bó ṣe yẹ kẹ́ rí sí gbogbo àdúrà tí kábíyèsí bá ṣe lẹ́nu àmọ́ yín ní kẹrùn mérò ní kẹrùn mérò ẹ̀bọ̀dé wà káàkiri o ṣé wọ́n pé ẹni tó ra búrẹ́dì bọ̀ fún bàbá ẹ̀ ó máa lọ́rẹ̀ ètò gbá bàbá ẹ̀ létí náà ó máa lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni èyí tí èèyàn ti ra búrẹ́dì bọ̀ fún bàbá ẹ̀ tó ń ṣàdúrà fún ètò gbá bàbá ẹ̀ létí náà lọ́wọ́ máa gbọ́ pé ọmọ ẹ̀ ń jòwò lé ọkọ̀ máa ń pé ṣé ọmọ kan tí bàbá ẹ̀ ṣe ẹ̀bọ̀dé máa wà ibi tí ọ̀rọ̀ Yorùbá tó burú sí nìyẹn ẹ̀bọ̀dé máa wà kí ló ń ṣe táwa náà lè ṣe bọ́tẹ̀ tí èèyàn ò bá fi hàn ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ ò ní bẹ̀rù ẹ̀ o àwọn ẹlẹ́bọ̀dé tó bá wà láàrin wa ẹ máa dáko fún wọn náà ẹ dáko fún wọn because tí ẹ̀rù ò bá bà wọ́n á ṣe kọjá ibi tá a rò ọ̀rọ̀ Akíntọ́lá àtàwùlọ́wọ̀ ńṣe ni Akíntọ́lá fi bí sílẹ̀ tó lọ ń gbìmọ̀ pẹ̀lú àwọn Haúsá ó pẹ̀lú nǹkan tó bàjọba ẹgbẹ́ ọ̀ àní ṣe ká má rí irú ẹ̀ Ọlọ́run ní jẹ́ kó kún wọn borí sí ọ gbogbo agbára tẹni lọ́lọ́run bá fún yín lágbára Elédùmarè ẹ máa ń jìnnà sí wa kẹ máa súnmọ́ bàbá kọ máa túbọ̀ fún aládùúrà sí àti àtìlẹ́yìn ní ibi àwọn adúró tì yàn lágbára lọ ẹ ṣe gan sir. Ẹ ṣe àpàdé ẹ sọ fún ilé ẹ̀kọ́ ìyàwó
church kò sígbà náà tó bá sọ̀rọ̀ a máa ń bá wọn ní àwọn ìpè kò sí nǹkan tó wúwo láti ẹnu wọn nǹkan rere ní bẹ́ẹ̀. ọ̀gídì tẹ̀lé máa ń jáde láti ẹnu ìbọn agbára ọlọ́pàá ní fún wọn ní ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ máa fi àkókò yìí tó bá ti ṣe àìní ìmọ̀ ọ̀tá fẹ́ sọ. ẹ̀ṣẹ̀ máa fi àkókò yìí àmì bí i máìkì fún bàbá wa kábíyèsí àdáyébíà di ọdún ọ̀fíṣàl di ọ̀tẹ̀tẹ̀ di church òòṣà tí gbogbo ìṣe ara ń sìn kábíyèsí bàbá. Kábíyèsí o. Mo kí Sunday Igboho. Mo kí Honorable bí Adélẹ́yẹ. Mo lè kí gbogbo àwọn ọmọlẹ́yìn Sunday Igboho. Ní jáde ọ̀gá yẹn o. Mo kí n kó yín jẹ káàkiri, a kó yín dáadáa o. Gbogbo ọmọ tẹ̀ ń tẹ ọlọ́run ló bọ̀ rẹ̀ kí fún yín. Nígbà tí wọ́n pè mí, mo sì dé ìwọ̀n Àbújá. Promise bẹ̀rẹ̀ pé àgbo àwọn àgbẹ̀rẹ̀ ló lé ní láti rí Sunday Igboho. Kí ni díẹ̀ ni pé security yìí kí n fi ṣeré. Kábíyèsí o. Mi ò fi anything about the security ṣeré. Wọ́n ti ṣe coronation fún mi gan ni mo ti dá iṣẹ́ security task force sílẹ̀. Wọ́n á fi Ramoni Ọbádẹ́yìn àti ẹ̀ẹ́dùn. Ìgbà tó ní rẹ̀fún náà bọ̀, wọ́n ṣì bí security ní I will wait for him. Kábíyèsí o. I will give him the support. All the support that he gave. Kábíyèsí o. Tó bá wo bí ọlọ́run ṣe create ìṣàrà ló ní báńdì pẹ̀lú Ọ̀yọ́ state. And in the sixth largest city in Ogun State, and the headquarters of Remo North local government. Ó easy káwọn èèyàn wọlé láti orí express ti bí, but àwa náà àfi ìgbà àkọ́kọ́ tó lálẹ́. Bá a ṣe ń lo ọlọ́pàá, à ń lo military, à ń lo army, à ń lo local security. Pẹ̀lú tí ìjẹ́ ìdásílẹ̀ ìlú ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ lórí Sunday Igboho agbóòrò mọ́ ẹ lọ́wọ́ o. Àṣẹ. Agbóòrò mọ́ ẹ lọ́wọ́ o. Àṣẹ. Kò ní kóra mọ́ ẹ lọ́wọ́ o. Àṣẹ. Kò dẹ̀ ní dàrú mọ́ ẹ lọ́wọ́ o. Àṣẹ. Gbogbo ohun tó fẹ́ bàjẹ́ ọlọ́run ló parí ayọ̀ ọ́ dànù. Àṣẹ. Ayọ̀ ọ́ dànù. Àṣẹ. Ayọ̀kúṣe fún ẹ. Àṣẹ. Táàrà bá sún, ó máa kága yé ni. Gbogbo ohun tó bá dá ọ lórí ìrọ̀lú yìí, wàlá ó máa ń la kí n bí lè. Àṣẹ. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló máa mọ̀ ẹ́. Àṣẹ. Àwọn máa pè é lọ́dún, àwọn máa pè é lọ́sẹ̀. Àṣẹ. Ó ti bẹ̀rẹ̀ Sunday, a ṣe é ṣe fún ẹ. Àṣẹ. Kò ní dàrú mọ́ ẹ lọ́wọ́. Àṣẹ. Nítorí nǹkan tó bẹ̀rẹ̀ yìí kò ń ṣe mọ́ kékeré, àwọn ńlá ni kò tí ì yẹ ẹ̀ gan. Ó kò sì bẹ̀rẹ̀ ó ní mọ̀ tí ọlọ́run fẹ́ navigate ẹ̀ gbà. But ibi tó dára lọ́lọ́ máa gbé ẹ̀ gbà. Àṣẹ. Ní ìlú wa ń sè ní Ìṣàrà, wọ́n ti sọ fún mi ìgbésẹ̀ wo ni mo pé ok unit kan máa wà ní Ìṣàrà yìí. Ẹni tó máa ṣe unit commander kan máa mú sílẹ̀ fúnra rẹ̀. Ẹni tó máa ṣe unit commander tó máa coordinator of ìwé ẹ̀kọ́ ní Ìṣàrà ìmì fún àgbẹ̀ ọdẹ wọn máa mú sílẹ̀. Kábíyèsí o. Gbogbo nǹkan tó yẹ kẹ́yìn náà ṣe ní ọ̀dọ̀ tí nítorí àti rẹ́dì láti gbárùkù tiẹ̀ láti jẹ́ kí iṣẹ́ ẹ jáde lọ́dọ̀ tí láti máa sọ́pọ̀tì wọn láti gbé wọn dúró kẹ́yìn náà ṣe gbogbo ẹ̀ náà lágbára lọ́wọ́ gbogbo ẹ̀ ló máa yọrí sí rere. Gbogbo ọ̀n tó fẹ́ tiẹ̀ látòkè látòrí Prince Abiodun látòrí President Tinubu aṣáájú Jagaba gbogbo nǹkan tó ń fẹ́ tẹ̀ kò ní bàjẹ́ lára ẹ̀. Gbogbo nǹkan tí aṣáájú ti ń gbà tiẹ̀ tó fi ń fẹ́ tiẹ̀ tó fi ń fẹ́ràn ẹ̀ tó fi ń lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣe kò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. Àti ọ̀dọ̀ gómìnà wa
Prince Dàpọ̀ Abíọ́dún MFR àríyìn àti Dàpọ̀ àríyìn onídàrú gbogbo nǹkan tí àwọn náà fẹ́ gẹ́gẹ́ bí gómìnà wa nǹkan tó ń wojú ẹ̀ lọ́ọ̀kan Ọlọ́run Olódùmarè agbóde gómìnà wa agbára Ọlọ́run Olódùmarè ẹ̀yìn náà tó jẹ́ alákòóso ìlú ẹkùn lórílẹ̀‐èdè Nàìjíríà àárín pẹ̀lú ìjọba onídàrú agbára Ọlọ́run ẹ̀rọ máa gba tiẹ̀ ní kó máa gba tiẹ̀ ní tèmi tán polo lọ sọ ní Niger Delta tí a ju títọ́ polo lọ tí a ju títọ́ polo lọ ẹsẹ̀ máa gbòòrò akálù aṣọ òdìrí kúmọ̀ ẹlẹ́nu agbára Ọlọ́run ó ìmọ̀ ẹ̀rí fún ẹ̀yẹ.